jọ̀gàn rẹ̀ ó yẹ ká kí wọ́n wà ní bọ́kàn bá jọ̀gàn rẹ̀ ó yẹ ká kí wọ́n mẹ́bí bọ́kàn bá jọ̀gàn rẹ̀ ó yẹ ká kí wọ́n wà ní bọ́kàn bá jọ̀gàn rẹ̀ ó yẹ ká kí wọ́n. Prophet Michael ló ṣọjọ́ bí lónìí o. Adédayọ̀ Michael ni mo ń ké sí. Ọmọ Adémọ́lú máa dá gànjàn. Aya tó mọ rírì ọkọ ló gbé mi débi. Olúwakẹ́mi Àríkẹ́ Pẹ̀kúlẹ̀ alága lórí máa polówó orí òun ní gbèjègbèjọ. Ó ní Oge Ayọ̀ ìfẹ́ ayé mi ti lé lọ́dún kan lónìí. Ó ní dákun wá bá mi kí kórì rẹ̀ ó dìde. Ó lọ́kọ̀ rere ni ó. Ó lọ́kọ̀ tó mọ̀ ọ̀kẹ́ aya ni ó. Ó lọ́kọ̀ tó wá ìlọsíwájú aya ni ó. Ó ní wọlé jìká òun tí ò já ṣó bọ́ lọ́rùn òun. Ó wá ní máa kí ọ bí ológun ẹrú. Ó ní kí ọ bí ọlọ́gbọ́n ìwọ̀fà o. Ó ní kí ọ bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́. Ó ní bó lè bàbá àti màmá tó bí ọlọ́mọ. Ìjẹ̀bú Ọ̀sọ̀sà ní sẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ilé ọmọ Ìjẹ̀bú ọmọ alárẹ̀. Ọmọ bántà ọmọ àwúre fàṣẹbanu ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ọmọ alágẹmọ ogun wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ ẹlùkù mẹ́dẹ́mẹ́dẹ́ o ọmọ ẹlùkù mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ àfìdí pọ̀ tẹ̀mọ́lẹ̀ ọmọ ajagbalúra ọmọ akékaka kọ́lọ́rọ̀ ó gbọ́ ọmọ sọ̀rọ̀ ṣàkàkọ́ lọ́rọ̀ ó mọ̀ mo ní bá lọ́rọ̀ bá gbọ́ kí lọ́rọ̀ yóò ṣe ọmọ akẹ́nigbó kẹrù bàrà ọ̀nà ọmọ onígbò mọ̀démọ̀dé ọmọ onígbò mọ̀wọ̀mọ̀wọ̀ àjòjì tó bá wọ gbòòrò yóò dẹni ẹ̀bùrọ̀ léwọ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ aládìyẹ ògògò màgàtí ìfẹ̀yìntì ẹ̀yẹ bí àwọ̀ ọmọ adìyẹ balógun ara òrókùn ara òrẹ́dìyẹ bó bú jẹ̀bú àwọn onírẹ̀ ní wíníwíní fóun jẹ̀bọ́ àwọn ní rẹ̀ ní wìnìwìnì fóun jẹ̀bọ́ mẹ́ni rẹ̀ yòókù amúṣọdún àgẹmọ ọmọ dúdú ló mọ bẹ́ẹ̀ ṣe ń jọ sí pupa tó mọ bẹ́ẹ̀ ṣe òkùnkùn sílé ọmọ mo rẹ́yẹ mọ mo roko tán ẹyẹ ti fò lọ ọmọ mo níṣu léwu ò lọ́bẹ ọ̀bẹ tó ń bẹ́ lé ò lè bẹ́ṣu ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ má yọ ọmọ ohun tó ń ṣe ni ò lè pani ọmọ olówó ṣẹ̀ ń báyé Ìjẹ̀bú ti náwó dọ́là òyìnbó tó kówó dé òyìnbó kówó dé tán lówó ọ̀hún ń pọ̀ sí i ló fi dòwó ẹrú ló fi dòwó ọmọ ló fi ń sọ wípé kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó ọkùnrin Ìjẹ̀bú owó obìnrin Ìjẹ̀bú owó dúdú Ìjẹ̀bú owó pupa Ìjẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ló lówó lọ́wọ́. Adédayọ̀ akínílé bàbá kámánì ti ya Èkìtì nílé màmá rẹ̀ àwọn ọlọ́mọ wa ọmọ ẹkùn ọmọ olókè méjì takọ̀ntabo lórí ara wọn ọmọ olóbì kan wọ́wọ́ ti wọ́n ọmọ olóbì kan wọ̀wọ̀ ti wọ̀ èyí tó bá fẹ́ ni àwọ̀ sọ́ọ̀dẹ̀ ẹni èyí tó fẹ́ ni àwọ̀ sínú gbó ẹranko búburú àsìròhùn mú jẹ ọmọ olókè mẹ́rìndínlógún mẹ́ta dúró bọ̀ mẹ́ta bẹ̀rẹ̀ bọ̀ ọ̀kan làbọ̀ tá ò gbọ́dọ̀ wodò ọ̀kan làbọ̀ tá ò gbọ́dọ̀ gbodò ọ̀kan yòókù olóríṣà tí wọ́n fi ń bọ́ lẹ́wọ̀n màmá tó bí ọlọ́mọ ọmọ alọ́yẹ̀ mọ́yìn ọmọ aṣọyẹ ṣòru ọmọ olóbìkun ajá sówó ọmọ olóbìkun ajá sọ̀rọ̀ ni wọ́n gborí kí lẹ́wọ̀n màmá tó bí ọlọ́mọ Adémọ́lú Michael Adédayọ̀ orí rẹ̀ àfiré ní lọ́jọ́ gbogbo àlọ́ ti ṣọdún èyí sẹ́ kò wá níjà ṣe mọ́ fún ọ lágbọ́rọ̀ Ọlọ́run ọba ó tún ṣe mí sí i nínú owó nínú ọmọ aláfíà òun àìkú balẹ̀ ọ̀rọ̀ ìwọ àti ara rẹ yóò bára yín kalẹ̀ ẹ ò sì nífẹ̀ẹ́ ẹ̀yìn tí sunkún àwọn ọmọ lágbára Ọlọ́run ọba Michael olórí ológun ni ọgbọ́n ayé ò ní gbé ọ lọ ayé ò ní ti bí ọmọ mú ọ ayé ò ní ti bí ọmọ mú ọ iṣẹ́ ìránṣẹ́ rẹ ò ní dàrú ìṣẹ̀dá rẹ ò ní gbàbọ̀dẹ̀ ìfàsẹ́yìn ìrẹ̀sílẹ̀ kò ní jẹ́ ti rẹ lágbára Ọlọ́run ọba gbogbo àdáwọ́lé rẹ yóò máa yọrí sí rere ìwòyí àmọ́dún àtiwọ́ àtaya àtọmọ ẹ ó jọ péjú ṣe ní nínú ìgbéga aya rẹ tún wá ní sọ fún ọ wípé